kí yín gbogbo ẹ̀yin olùgbọ́ mi àtẹ̀yin tẹ́ ń wò mí ní Nàìjíríà, ní òkè òkun àti gbogbo ibi tí afẹ́fẹ́ ọ̀rọ̀ yìí àbí afẹ́fẹ́ fọ́nrán yìí tó bá dé. Ojú tẹ́ fi ń wò mí ojú yóò ní fọ́, etí tẹ́ fi ń gbọ́ mi etí yóò ní di. Àní sọkún gbẹ̀yìn ayọ̀. Gẹ́gẹ́ bí ìbéèrè tẹ́ béèrè, orúkọ mi ni Fásótọ́ Ifáwùnmí Adéyẹmọ. Social media in Isese. Well, based on my own perspective, I would like to say social media in Isese is just a platform that people use to showcase their talent, explain who they are, the value, the norms, the culture, the tradition. As far as Isese Yoruba is concerned. So with the aid of social media, we were able to showcase, to exhibit, to explain what our Isese is all about, so that people, the large number of people can see it, can perceive it, and can do what, can participate in it. Because tabanika wo ẹ má bínú, màá fẹ́ sọ ọ̀rọ̀ mi ní àmúlùmọ́lá nítorí àwọn tí ó ń gbọ́ wa kì í ṣe gbogbo wọn náà dàbí ẹni pé wọ́n gbọ́ Yorùbá. Social media nínú Isese dàbí ìkóríta àbí ká sọ pé gbàgede tí à ń lò láti lè fi ṣàlàyé, fi ṣe ìfihàn, ìgbéjáde àti ìpolongo ohun tá a gbé lọ́wọ́ tó jẹ́ Isese wa. Tá bá dẹ̀ wò social media ó ti jẹ́ kí Isese ó ti jẹ́ kó lọ fà gan, ó ti jẹ́ kó go viral, nítorí pé ẹlòmíì tó jẹ́ oníṣẹ̀ṣe ibi tí wọ́n ti ń gbórúkọ rẹ̀, ibi tó ti dé, ṣùgbọ́n tẹ́sẹ̀ rẹ̀ tara rẹ̀ ò tí ì dé bẹ́ẹ̀, ṣùgbọ́n tó yẹ pé ẹ̀mí rẹ̀ gangan ó ti dé tí àwòrán rẹ̀, fídíò rẹ̀ tó ti dé, òun gangan ò lè sọ. Kí ló fún wa láǹfààní yìí? Social media ni. Jẹ́ kí n sọ wípé social media nígbà míì a lè pe social media ní ọjà ayé, because tá bá dẹ̀ sọ pé ọjà ayé nìkan, ó jẹ́ nǹkan tó jẹ́ kó fẹ̀jú gan. Social media á fẹ̀ gan. Tá bá dẹ̀ sọ̀rọ̀ ọjà ayé, èèyàn gidi máa wà ńbẹ̀, èèyàn tí ó ń ṣe èèyàn gidi máa wà ńbẹ̀, afọ́jú ó wà ńbẹ̀, adití ó wà ńbẹ̀, arọ wà ńbẹ̀, yóò gba olè, yóò gbọ̀lẹ, kódà yóò tún gba dọ́kọdọ́kọ, àtẹni tó ní substantial information láti disseminate, láti present fáwọn èèyàn bá lórí social media. Ẹni tí ó ní nǹkan tó jẹ́ wípé nǹkan tó jẹ́ main target ti ẹ̀ ní pé láti fraud àwọn èèyàn, láti defraud àwọn èèyàn, láti gbà lọ́wọ́ Táyé kó mú lọ sí ọ̀dọ̀ Kẹ́hìndé, àwọn àgbà lọ́wọ́ Mary bá wọn bíbẹ̀. Àwọn tó dẹ̀ jẹ́ wípé they have a good and pure mind lórí social media tán lò náà máa bá wọn bíbẹ̀. So ní paríparí, social media nínú Isese ní ọ̀nà tá à ń gbà láti lè fi bára wa sọ̀rọ̀, interact pẹ̀lú ara wa níwọ̀nba àgbà àbí nígbà tí a bá jọ láǹfààní àti wà ní ojúkojú. We get connected, we share the energy. In fact, there is a business transaction tó yẹ pé ọ̀pọ̀lọpọ̀ nǹkan tó jẹ́ àwọn èròjà Isese, ẹ wo bí mo ṣe múrọ̀ kẹ́yìn dání nípasẹ̀ exhibition lórí social media. Ẹni tó nílò rẹ̀ ó lè rí kó sọ pé òun fẹ́. Ẹ̀kọ́ fá nígbà míì, ẹ̀kọ́ fá ti di tó jẹ́ wípé a ní tá à ń pè ní online class. Social media náà ló dàbí ẹni pé ó mú irú àǹfààní jáde. Segment lórí Facebook, èèyàn lè kọ́ ẹ̀kọ́ fá bíbẹ̀. Segment lórí Instagram, lórí TikTok, lórí Twitter, èèyàn lè kọ́ ẹ̀kọ́ bíbẹ̀ nípa Isese wa, nípa Ògún, Ṣàngó, Ọbalúayé, Bàbá Òde àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. So social media nínú Isese it did more good than harms. Èrè tó ṣe pọ̀ gan. Ẹ ṣeun. Gẹ́gẹ́ bí mo ṣe sọ sẹ́yìn, àǹfààní social media nínú Isese ó pọ̀ gan, but màá gbìyànjú láti mú lẹ́yọ kọ̀ọ̀kan. Díẹ̀ náà lásọ, àní lè sọ púpọ̀. Tá bá ní ká kọ́kọ́ wò the spread of Isese religion. Ṣé mọ̀ wípé
àwọn ìlú kan wà tí ó dàbẹ̀ ni pé wọ́n ti ń ṣe ìṣẹ̀ṣe níṣẹ̀ṣe tí because kò sí ìlú tí ò níṣẹ̀ṣe títí ẹ̀ tó ń ṣe. Arab níṣẹ̀ṣe títí wọn, the Jewish they have their own ìṣẹ̀ṣe also. Yorùbá aníṣẹ̀ṣe títí wa, but fún ìṣẹ̀ṣe Yorùbá láti lè ráyè penetrate, láti lè ráyè tàn kálẹ̀ ká àwọn orílẹ̀-èdè kan, social media ní ipa tó kó bíbẹ̀. Ẹ jẹ́ ká wò bí àpẹẹrẹ, lóòótọ́ òwò ẹrú ṣíṣe ó jẹ́ kí ìṣẹ̀ṣe Yorùbá ó jẹ́ kó gòkè lọ sáwọn ìlú kan, but nígbà táyé wá dáyé social media ó wá jẹ́ kí kinní yìí kó ṣe kí ó jẹ́ kó fẹ̀ gan, because day in day out people want information, people want to update and upgrade their knowledge. But wọ́n á ti dórí Facebook, wọ́n á rí babaláwo kíní kan, wọ́n á rí information lọ́dọ̀ rẹ̀, wọ́n á grab rẹ̀, wọ́n á rí ìyàlóríṣà kíní kan, wọ́n á grab information pa rẹ̀. A lot of people tó jẹ́ wípé they want to go back to their ancestors, they want to go back to their roots, they want to go back to their lineage, but with the aid of social media ó jẹ́ kí ìrìnàjò yìí kó kéré. Ẹlòmíì láti from US ó máa wá sí Nàìjíríà, ó máa wá kọ́fà lọ́dọ̀ ẹni tí ò rí rí, but social media ó ń jẹ́ káwọn èèyàn máa bára wọn relate bí ìgbà tó jẹ́ wípé wọ́n jọ jókòó, wọ́n jọ ń sọ̀rọ̀ báyìí ni. Ara àpẹẹrẹ kan nìyẹn. Ẹlẹ́ẹ̀kejì, the cultural display and exhibition, ìtẹ́pẹ́pẹ́ àṣà àti ìṣe wa. Social media náà jẹ́ ó ṣe ìrànlọ́wọ́ tó pọ̀ bíbẹ̀. Bí àpẹẹrẹ, tí wọ́n bá ń ṣe ọdún eégún ní Ọ̀yọ́, ṣe mọ̀ wípé pẹ̀lú àǹfààní social media a lè project gbogbo bí wọ́n ṣe sọ ọdún eégún yẹn, tá a máa ya fídíò, tá a máa ṣe everything, tá a dẹ̀ máa fi sí social media, àbí ká ṣe Facebook live, ká ṣe TikTok live, ká ṣe Twitter live, ká ṣe Instagram live. Tó yẹ pé ẹni tó wà ní Amẹ́ríkà dẹ̀ máa rí nǹkan tá à ń ṣe lọ́yọ̀ọ́. Ṣe mọ̀, ó jẹ́ kí gbogbo nǹkan tá a rò pé kò lè rọrùn ó jẹ́ kó ṣe kí ló jẹ́ kó rọrùn. So imagine a lot of things ló jẹ́ wípé kò bá ti lọ sóko parun, but social media táwọn upload sí ó ń conserve a lot of information wa, kò jẹ́ kó sọnù. Bí àpẹẹrẹ, Facebook kan lè remind yín pé picture tẹ yà ní 10 years ago ó dẹ̀ máa gbé wá fún yín ní reminder. So information tẹ kọ pamọ́ tẹ́yìn ti post bóyá some years back ó kàn máa gbé wá fún yín jọ́ kan. Àwọn àkọsílẹ̀ tó dàbẹ̀ nípa àwọn àbáwá ò ní. Facebook ó fún àwọn èèyàn ní àǹfààní láti lè ṣe àkọsílẹ̀ àwọn kan kán dẹ̀ document ẹ̀. So ẹ jẹ́ ká tún wo irú àǹfààní mi tó dàbẹ̀ ni pé ó tún ṣe pàtàkì. Ẹ̀kọ́ orí ìkànnì ayélujára, online lecture or online teaching and learning processes. Nígbà míì ẹ jẹ́ ká wo bí ẹ̀kọ́ Ifá gẹ́gẹ́ bí àpẹẹrẹ. Èèyàn ò nílò láti lọ sọ́dọ̀ olúwawo èèyàn àbọ̀gá èèyàn kéèyàn tó kọ́ Ifá. Nísìnyìí ayé ti dẹ̀rọ̀ débi wípé olúwawo èèyàn ó kàn lè sí Facebook. Tó jẹ́ pé Facebook tó sì yìí ó máa ní segment kan bíbẹ̀ ní messenger tó jẹ́ pé bóyá online class, Ifá class, àbí ẹ̀kọ́ nípa ewé, the botany, ìmọ̀ nípa ewé àti béèyàn ṣe lè lò kásọ àbí Ifá medicine, let me use the word Ifá medicine. So wọ́n lè rọra sí segment yẹn tán dẹ̀ máa dàn máa wo sí ibẹ̀ bí abí 10 bí abí 20 wọ́n á dẹ̀ fúnra wọn ní time pé ó yá o aago 8 alẹ́ o a máa kẹ́kọ̀ọ́ nípa kí là ń fi wí ọ̀dọ̀dún ṣe. Aago 9 alẹ́ o a máa kẹ́kọ̀ọ́ nípa báwo la ṣe ṣe ètò ẹbọ rúrú, báwo la ṣe ń bọ orí. So eléyìí nítorí pé ẹni tó wà ní Florida, ẹni tó wà ní Trinidad and Tobago, from Cuba, Georgia, tí wọ́n á sì sọ pé àwọn ṣe fẹ́ wá sí Nàìjíríà, ṣe ń gbé social media yẹn ó jẹ́ kí ẹ̀kọ́ yẹn ó jẹ́ kó wà so easier for everybody. Àfẹn tí ò bá fẹ́ dàbẹ̀ ni pé kó kàn sí kíni kó lẹ́kọ̀ọ́ lóyà kù. Ẹ jẹ́ ká wo entertainment, ìdánilárayá, a lot of orin Ifá tó jẹ́ pé àwọn èèyàn gan ò mọ̀. Ẹ jẹ́ ká wo ayé òde ní ìsìn téèyàn bá dórí TikTok àgbo orin Ifá lóríṣiríṣi. Tẹ́ bá dé Facebook, orin ará Kúbẹ̀ máa gbọ́, orin ará Ọ̀yọ́túnjẹ́ máa gbọ́, orin àwọn ará Nàìjíríà Yorùbá ẹ máa gbọ́. So social media ó ń jẹ́ kí information kó go faster. Tó jẹ́ pé information mi gan tó jẹ́ pé ẹni tó ní information gan bí tí ò tiẹ̀ dé rí information ẹ̀ ti máa dé níbẹ̀. Ní paríparí torí ìjọba àsìkò, à máa ń wá ọ̀rẹ́ kọ́rẹ́ ni,
a kì í wá ọ̀tàkọ́tà. With the aid of social media ó jẹ́ kí ọ̀rẹ́ ó jẹ́ kí gbogbo wa ó jẹ́ kí ọ̀rẹ́ yẹn ó máa pọ̀ sí nípasẹ̀ pé bọ́ọ̀rẹ́ bá ṣe ń pọ̀ sí fi ìwà rẹ̀ hàn mí kí n lè mọ irú èèyàn tó jẹ́. Nípasẹ̀ social media ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló ti dàbẹ́ nípọ́n ti dọ̀rẹ́ ara wọn tó ń bára wọn ṣe. Tábà dẹ̀ ti ń bára wa ṣe ẹni téèyàn bá fẹ́ràn kì í lárùn kankan láti bẹ̀ lọ ṣé bẹ́ẹ̀ ṣe ń ṣe ìṣẹ̀ṣe titi yín nìyẹn ọ̀ya ẹ jẹ́ kájọ mọ̀ ṣe titi kéye ká wò sí kájọ gbé sẹ́gbẹ̀ẹ́ ara wọn. Àwọn èèyàn wa kan ṣe palo mayombe so Ifá Yorùbá wà bọ́n ṣe ń ṣe Ọbàtálá Brazil through social media a lè rí báwa ṣe sọ Ọbàtálá ti wá ní Nàìjíríà nílẹ̀ Yorùbá a rí pé social media yìí ó ń jẹ́ kí a lè ṣe comparison pé bó ní nǹkan ṣe rí lọ́dọ̀ titi yín láì dẹ̀ délu yẹn àádẹ́ ìgbọ́n ṣe ti wọn bó ló ṣe rí lọ́dọ̀ titi yín láì jẹ́ pé dọ́dọ̀ wa òǹkàlùkù dẹ̀ ṣe kéde òǹkàlùkù dẹ̀ ṣe comparison. So àǹfààní social media nínú ìṣẹ̀ṣe àǹfààní ẹ̀ pọ̀ lọ jàrá tó jẹ́ pé mi ì lè sọ́tán níwọ̀nba díẹ̀ náà nìkan sọ mi bẹ̀. Ẹ ṣeun. Ewu tí social media kó bá ìṣẹ̀ṣe ewu yẹn pọ̀ o ewu yẹn pọ̀ gan-an kí n má kàwá fún ewu yẹn pọ̀ gan-an tó dẹ̀ jẹ́ pé kíní yẹn jẹ́ nǹkan tó ń báyàn lọ́kàn jẹ́ gan-an. Tẹ́ bá dórí Facebook lónìí àwọn ọ̀jẹ̀ tójú bọ̀ àwọn ìṣẹ̀ṣe wù mí bá kàn ti dórí orí Facebook báyìí wọ́n á kàn sí wọ́n á bẹ̀rẹ̀ sí ní kíra wọn ní babaláwo kíní kan so social media ó jẹ́ káwọn èèyàn ó lè mọ rí ìṣẹ̀ṣe fi lu jìbìtì gan because ìṣẹ̀ṣe jẹ́ nǹkan táwọn èèyàn fẹ́ràn sí táwọn èèyàn nífẹ̀ẹ́ sí táwọn èèyàn dẹ́ believe wípé bí ìṣòro bá léwu kó tóbi tó tẹ́ bá ti dénú ìṣẹ̀ṣe ẹ̀rọ náà àbáyọ ń bẹ ẹ wò ó tí àwọn medical doctor tán bá yanjú ọ̀rọ̀ sí tí wọ́n bá rí yanjú wọ́n yẹn lọ fẹsẹ̀ ilé tọ̀ ẹsẹ̀ ilé tán sọ́nà ní pé ẹ padà sínú ilé ẹ lọ nú ìṣẹ̀ṣe táwọn bá dẹ̀ dénú ìṣẹ̀ṣe wọ́n ti mọ̀ wípé gbogbo nǹkan yìí dandan ni àwọn á rí yanjú so gbogbo influence yìí then ọ̀wọ̀ wà fún ẹni tó bá jẹ́ oníṣẹ̀ṣe gbogbo influence yìí ni àwọn kàńdá àwọn amúnibúni ẹran ìbíyẹ òun náà wá ń lò tó fi dàbẹ́ ni pé wọ́n rí ìṣẹ̀ṣe lò láti máa fi lu jìbìtì. Tẹ́ bá dé orí social media TikTok gẹ́gẹ́ bí àpẹẹrẹ oríṣiríṣi àwọn èèyàn ẹlòmíì tó jẹ́ wípé òòṣà tó ń polongo gan póun ṣe kò lè sọ oríkì méjì nípa òòṣà yẹn kó dẹ̀ máa dé social media wọ́n máa pè rẹ̀ pé òun nìyá Ọ̀ṣun kìíní kan òun ní bàbá kìíní kan òun bàbá kìíní kan tó dẹ̀ máa gbowó tó pọ̀ lọ́wọ́ àwọn èèyàn tó máa gbá àwọn èèyàn wọn máa defraud wọn ìjọ tó ń bá discover wípé fraudster ní irú ẹni bẹ́ẹ̀ kí ni ó ṣe yóò ṣàwọn blocking tẹ́mọ̀ but wáyé pé ayé pé kò sí social media ni tó yẹ pé ìwọ tó bá ní nǹkan tó fẹ́ ṣe lọ́dọ̀ babaláwo oníṣègùn àbí adáhùn ṣe tó yẹ pé yóò rí kọ́yà pé kó gbéra rẹ lọ bá nígbà tó bá dọ́dọ̀ ẹni ìyẹn tó bá gbéra rẹ tó lọ bá ń wé bá fi sọ̀rọ̀ méjì mẹ́ta ó ti mọ̀ wípé ẹni yìí ó dàbí pé kò ń ṣe ẹni tó wà legit so ni pé ara àwọn ewu tí social media kó bá ṣẹ̀ṣẹ̀ ni pé ó fàyè gba fraudster gan ìwà jìbìtì ó pọ̀ gan tẹ́ bá dórí TikTok ẹlòmíì ti sọ ara ẹ̀ lólóòsàn ọ̀sán ìdírẹ́gbẹ̀rẹ́ sọ lẹ́ẹ̀kan wọ́n á kàn kó lẹ́kẹ̀ sọ́rùn wọ́n á bẹ̀rẹ̀ sí ní máa put àwọn nǹkan tí àwọn ibi tó jẹ́ wípé ó yẹ kó àwọn nǹkan tó wà aesthetics àwọn nǹkan tó wà sacred àwọn nǹkan tí ò yẹ kí á máa gbé sórí ẹ̀rọ ayélujára bọ́ nítorí owó torí pé àwọn èèyàn ń wá client àwọn èèyàn ń wá àlejò àwọn èèyàn ń wá àwọn tó fẹ́ fún wọn lówó wọ́n á bẹ̀rẹ̀ sí ní gbé síbẹ̀ ẹlòmíì máa pẹ̀jẹ́ ẹran ó máa gbé sórí social media àràmọ́lúwo kìíní different titles làwọn èèyàn fúnra wọn different orúkọ ni làwọn èèyàn fúnra wọn nítorí wípé kí ni àwọn èèyàn ń wá nǹkan fẹ́ jẹ and èmi máa ń sọ pé wíwá làwa àbáláwo gidi wíwá làwa àwo rere kì í wáyàn a proficient babaláwo we never solicit for a client we never solicit for visitors babaláwo tó bá gbọ́fá kò ní mọ pariwo káàkiri pé wá dáfá lọ́dọ̀ mi ẹ̀ka lẹ́sẹ̀ ní fádà bẹ́ẹ̀ ní fádà tẹ́bá ní fádà kí n wọlé babaláwo gidi ò kí ṣe bẹ́ẹ̀ a real a legit babaláwo a competent babaláwo will never be chasing a client babaláwo gidi ò ní chase àlejò láyéláyé people will chase a good babaláwo torí wípé kí ni àgbà tó bá lóminú kì í pariwo àgbà tí ò lóminú náà ló máa ń pariwo if you know you are sure of yourself if you know you are competent
if you know you are an expert, if you are professional, you don't need to be telling people about what you are doing. No nǹkan tó ń ṣe ló máa ròyìn ẹ láti bẹ̀ lọ. O ṣe dáadáa fẹ́nìkíní èèyàn kíní wá sọ́dọ̀ rẹ o ti ṣe fún gbogbo ẹ lọ bó ṣe kó lọ, òun ló máa ròyìn fẹ́nìkejì náà. Kò ń ṣe pé ìwọ ló wàá gbé ààrẹ sórí social media orí TikTok pé nǹkan tó ń ṣe leléyìí ṣé pé káwọn èèyàn lè bá a mọ wá ní àbí báwo. No, so gbogbo eléyìí wà nínú àwọn tó dàbẹ̀ ni kó jẹ́ ewu àti àwọn tó dàbẹ̀ ni kó jẹ́ kùdìẹ̀kùdìẹ̀ tí social media tó dàbẹ̀ ni kó kó fún wa. Then knowledge ò dàbẹ̀ ni wípé kó pọ̀ mọ́ ìmọ̀ ò pọ̀ mọ́, because àwọn èèyàn believe wípé tí bá ti anything tí bá fẹ́ mọ̀ tí bá ti kàn lórí social media máa mọ gbogbo ẹ̀, instead kí wọ́n lọ sí ọ̀dọ̀ ibi tí wọ́n ti rí fact gangan gbámú. Wọ́n á believe pé tán bá kàn sí lórí social media àwọn máa rí dáhùn wá. Meanwhile ọ̀pọ̀lọpọ̀ information tó wà lórí social media ló jẹ́ pé most of them are not genuine, most of them are not real, most of them are fake, most of them are weak. So but téèyàn bá lè gbìyànjú, téèyàn bá lè lọ síbi tí information yẹn ti, téèyàn bá lè wá information yẹn ní source gangan so ìmọ̀ èèyàn máa kó èèyàn ní shallow knowledge. But téèyàn bá ti depend lórí social media jù èèyàn á wà intellectual lazy, so ìmọ̀ èèyàn ò ní kún tó. Eléyìí náà wà nù tó dàbẹ̀ ni kó jẹ́ kùdìẹ̀kùdìẹ̀. tẹ́lá lórí Facebook máa wò mí from àwọn ìfẹ́ dárúkọ lu wọ́n á rẹ́dí àti mọ gbogbo ojú odù fágán 256 odù ẹsẹ̀ mẹ́rin wọ́n á fẹ́ mọ̀ tán lórí social media. Wọ́n á fẹ́ mọ gbogbo tó jẹ́ fear, because Ifá as a knowledge, so it encompasses the theory and the practical, both theoretical and the practical aspect. Ìlódà abẹ ni pé ó gbé Ifá dúró. So tẹni tí ò bá ti wá mọ the theory tẹ́fí practical nìkan ló fẹ́ mọ̀ ó ní ṣòro, àbí kó mọ theory kó mọ practical. Gbogbo eléyìí àwọn èèyàn fẹ́ mọ̀ tán lórí social media. Ara tó dàbẹ̀ ni kó jẹ́ kùdìẹ̀kùdìẹ̀ tó wà nù ara tó jẹ́ ewu sí social media tó kó bá Isese nìyẹn. Bó eléyìí tó ṣe pàtàkì ìbẹ̀jú ní fraudster. Àwọn èèyàn ń lò Isese láti máa fi lu jìbìtì. Ṣùgbọ́n ìmọ̀ràn mi fún ẹ̀yin èèyàn wa ni wípé gbogbo irúfẹ́ ẹni tó bá fẹ́ lọ sọ́dọ̀ ẹ̀ tó fẹ́ kó ṣe nǹkan fún ọ, wò ó dáadáa fínífíní kó mọ̀ bá ṣe kó sọ́wọ́ ní jìbìtì. Ire o. Ọ̀nà àbáyọ sí bí àwọn èèyàn ṣe ń lo social media láti máa fi ogun ja àwọn èèyàn àti láti fi fa Isese sí ẹ̀yìn, òun náà ni wípé ẹ̀yin èèyàn wa ẹ má jẹ́ ká náà wà too desperate jù. Desperation ń gbà mí máa ń kó báyàn ni. A wò rojú a mọ̀ wá ìrojú káàkiri. Tí kó tó dàbẹ̀ ni pé o fẹ́ báyàn ṣe àbí kó tó fowó ránṣẹ́ síyàn lórí ẹ̀rọ ayélujára, o gbọ́dọ̀ wo ẹni yìí fínífíní kó mọ̀ pé irú èèyàn wo gan lẹni yìí jẹ́. Then wàá wo kí ni background ẹ̀, ibo ló ń gbé, ara abo gan ni, ṣé kò kí ń ṣe àṣàwọ̀. At least through the phone conversation tẹ́ bá ní, má fi chatting ẹnìkan má fi ṣe. Phone conversation tẹ́ bá ní, ìwọ gangan náà wàá lè láǹfààní àti mọ̀ ìgbésẹ̀ nìyí rí bẹ́ẹ̀ àbí kò rí bẹ́ẹ̀. Then video call náà wà níbẹ̀, wàá mọ̀ pé okay ẹni yìí o at least mo ti rí ní video call. Then kò ṣe pé èèyàn kan rí ẹjọ́ kan ìjọ́ tó rí ẹni náà ló bẹ̀rẹ̀ sí ní dàbẹ̀ ni pé kó mọ bá a ṣe. So ẹni tó fẹ́ fowó ránṣẹ́ sí rí wípé ó jẹ́ ẹni tó mọ̀ dáadáa. Then ẹ̀yin èèyàn wa gbogbo àwọn videos táwọn èèyàn máa upload sórí page wọn sórí Facebook, TikTok, ẹ má jẹ́ kí ìyẹn jẹ yín. Ọ̀pọ̀lọpọ̀ ló jẹ́ wípé pictures, videos tí wọ́n upload sórí timelines wọn ní Facebook ní Instagram ní TikTok wọn ní Twitter wọn lọ copy ẹ̀ lọ́dọ̀ jẹ́ ní babaláwo rẹ̀. Ẹ̀yin èèyàn wa ẹ wà very careful, especially ní TikTok. Most of èèyàn tó ń pè ẹ́ ní babaláwo ló ní Isese fún yín lórí TikTok. They are not real. Most of them they are just there just to take your money and go away. Mi sọ fún yín pé babaláwo gidi ò sí ní TikTok o. Mi sọ fún yín pé olóòṣà gidi ò sí ní TikTok o. Ṣùgbọ́n ẹ wà very careful kẹ́ ẹ lè bá a ṣe mọ̀ ta ni ẹ fẹ́ bá ṣe ta lẹ̀ ní bá ṣe, because gbogbo ẹ ti yí wọnú ara wọn. Àwọn Ọ̀ṣun bílíkì wọ́n ti pọ̀, àwọn Ẹgbẹ́rúngbé wọ́n ti pọ̀ níbẹ̀ tó ẹ kó kálukú náà kàn ń gbìyànjú àti sáwà tó náà jẹ ni. Kẹ́mi sọ tẹ́lẹ̀ wípé ẹni tó bá
tó bá ní nǹkan gidi lọ́wọ́ kò ní máa ṣẹ̀ṣẹ̀ jọ pé ọ̀yá o come and do iṣẹ́ lọ́dọ̀ mi come and do iṣẹ́ ifá lọ́dọ̀ mi. Àwọn kan tiẹ̀ tàdé bíi pé orí TikTok yẹn náà ni wọ́n ti máa dá pẹ́lẹ̀ wọ́n sọ pé àwọn sọ pẹ́lẹ̀ àyà fún mi lóko rẹ fún mi lóko bàbá rẹ fún mi lóko ọkọ rẹ ọ̀yá kí n sọ nǹkan báyìí fún ọ. Ibo lẹ gbọ́ pé wọ́n ti ń ṣe bẹ́ẹ̀ rí? Mò ń ṣe bẹ́ẹ̀. So ẹ lè rí doctor kó sọ pé òun fẹ́ máa diagnose client ẹ̀ ní social media. Kò possible wàá lọ bá ní. Tó bá tẹ̀ wá rí kọ́yà wípé bóyá wọ́n fẹ́ ṣe consultation fún ẹ fire phone àbí ní video call yóò ní àjọṣe ọ̀rọ̀ kò ṣe pé bí ẹnìyẹn ló wá polówó ara rẹ̀. A good and a competent oníṣẹ̀ṣe will never advertise him or herself pé kẹ́ ẹ lè wá sọ́dọ̀ rẹ̀. Sùtẹ́ bá ti rí èèyàn kan tó yẹ pé lójoojúmọ́ tó yẹ pé ní TikTok tiẹ̀ ní Instagram tiẹ̀ ní Facebook tiẹ̀ ní tó ṣe lójoojúmọ́ ni pé ọjà tiẹ̀ ló ń polówó. Quote me wrong, ẹ fura sẹ́niyẹn ẹ wọ ẹnìyẹn fínífíní. Ẹni tó bá ní nǹkan gidi lọ́wọ́ tó ní nǹkan tó ń jẹ́ tó mọ nǹkan tó ń ṣe kò ní mọ̀ wá social media. Ààyè òun gan tiẹ̀ dá gan ààyè dà ṣèbáwọn àlejò ló ti pọ̀ lọ́dọ̀ ẹ̀yìn tó bízì yìí síbẹ̀ ló sọ pé òun wá sórí TikTok òun wá sórí Twitter òun wá sórí Facebook òun wá sí Instagram òun fẹ́ mọ wá polówó ọjà kan. Ibi tẹ́tì mọ̀ nìyẹn pé irú àwọn ẹni bẹ́ẹ̀ wọn ò níṣẹ́ tó ń ṣe wọ́n kàn fẹ́ lù yín jìbìtì ni. So ẹ tójú yín bá fa balẹ̀ dandan ni yóò rí mú ìkan nìyẹn. Then ẹlẹ́ẹ̀kejì we should not be intellectually lazy. Ẹ jẹ́ ká wà ká ẹ má jẹ́ kí social media ẹ má jẹ́ kó sọ wá dọ̀lẹ. We believe that a lot of information tá bá ti dé TikTok tá bá dé Facebook tá bá dé Twitter tá bá kàn ti tẹ̀ pápápápá a máa rí a lot of information bíbẹ̀. You know nígbà míì ọ̀pọ̀lọpọ̀ kò ròyìn kan yóò ní jẹ́ ká mọ who is who. Ẹlòmíì kan máa sọ pé òun ní ìdí babaláwo tó lè help òun o yóò kàn bọ́ sí Facebook yóò kàn type anything tó bá ti rí náà ni ó gbé wá yóò bẹ̀rẹ̀ sí ní máa bẹ́ẹ̀ nìyẹn sọ̀rọ̀ bíbẹ̀. So gbogbo eléyìí ó wà disheartening kò kìí ṣe nǹkan tó dàbẹ̀ ni pé ó dùn mọ́yàn nú because ẹwà dáadáa tó wà lára àṣẹṣe ó pọ̀ kọjá kí àwọn kankan wà dé lọ́sàn-án gan kan sọ pé àwọn fẹ́ bàjẹ́ lọ. So ẹ̀yin olùgbọ́ mi ìmọ̀ tèmi ní fún yín ni wípé tẹ́ bá ti rẹ́ nìkan tó yẹ pé ó kàn send friend request sí yín ó bẹ̀rẹ̀ sí ní message yín ó bẹ̀rẹ̀ sí ní kó àwọn kankan fún yín ẹ ti mọ̀ wípé eléyìí kì í ṣe awo gidi. Èmi sọ fún yín wípé a genuine a legit and a competent awo oníṣẹ̀ṣe will never solicit for client. No, kò ní sọ pé ẹ̀yẹ wá dáfá lọ́dọ̀ mi ó yẹ I can do this I can do that for you. No, iṣẹ́ ọwọ́ èèyàn irú kì í yẹra rẹ̀ lọ́bẹ̀. Iṣẹ́ ọwọ́ èèyàn ló máa ṣe ìpolongo ara èèyàn. And fún àwa tá a jẹ́ oníṣẹ̀ṣe náà tá a jẹ́ legit oníṣẹ̀ṣe ẹ má jẹ́ ká misuse social media. Social media is not a place tó yẹ pé àwọn kan tá à ń ṣe tá a pè ní sacrifice àwọn ètò fá tá à ń ṣe àwọn tó dàbí ẹbọ tá à ń rú àwọn tó dàbí ẹni pé jẹ́ àkóṣe tá à ń ṣe. Social media is not a best place for us to exhibit it. It's not a best place for us to display it. Nǹkan pè ní awo babaláwo ní tó kó sínú pọ̀ gan. Àlejò wá sọ́dọ̀ wa ó wá forí pamọ́ sọ́dọ̀ wa àlẹ́tọ̀ àti ya picture rẹ̀ àlẹ́tọ̀ àti ya fídíò rẹ̀ ká máa post ẹ̀ kẹsàn pé lágbájá tí lágbájá ń bá ṣe lélẹ́yìí. No, gbígbà tó ń polówó ọjà ni. Lónìí I use cow to feed the far. You post it on your Facebook tààrẹ mọ̀ pé babaláwo bí legit ní ọlọ́sọtọ́. You don't have to do it. Gbogbo ara bíi tí àwọn information kan ti ń leak nìyẹn. Tó bá yẹ lómi máa sọ pé wọ́n máa ti ń lo picture mi wọ́n máa ti ń fi picture òun ṣe lu jìbìtì kò sí bọ́n ṣe nílò torí pé wọ́n gangan ti kọ́kọ́ ta rẹ̀ síta. So on this regard we just have to be very careful of what we upload on our timeline. A ní láti wà very very careful. Then Facebook management, Twitter management, Instagram management, TikTok management, anything tó bá tí ò bá wà tó yẹ pé is not appropriate for humanity, don't allow it. Then àwọn tó bá ń lo tó ń register account wọn eléyìí tó bá ti jẹ́ a valid account, don't accept it. Then ẹ try láti ṣe weeding account tí ò bá dà ẹ wipe ẹ̀ dànù ire o.